Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ mi ni Alake. Alake onírẹsì. Alake onírẹsì. Kì í ṣe mọ̀kan tó ń jẹ́ genotype. Generator tiger kan ni. Genotype tó máa lọ ṣe ní láàbù tó máa mọ kíní èèyàn bóyá AH èèyàn àbí AS àbí AC. Ẹ mọ genotype àti Alake. Èdì. Ọlọ́run máa máa jẹ́ alẹ́ èdì àbí ewúlẹ̀ tún sọ báyìí. Mo ní genotype tẹ́ fi mọ̀ bóyá ẹ̀yin àti olólùfẹ́ yín connect bóyá ẹ lè fẹ́ ra. Àwọn ìṣerú rẹ̀. Àwọn òsítọ́jọ́. Ẹjọ́ ẹ gbọ́dọ̀ ṣerú ẹ̀. Mo fẹ́ kẹ́ bá mi advice àwọn ọmọ tí wọ́n ti mọ̀ kan tó jẹ́ genotype débi tó máa fi náà wọ́n fẹ́ ṣe é. Ẹ mọ̀ bínú olóòtú. Bẹ́ẹ̀ni. Tí mo bá gbọ́ yín dáadáa. Ṣé ọlẹ́jẹ̀ tó yẹ kó fẹ́ra wọn ni? Ọlẹ́jẹ̀ tó yẹ kó fẹ́ra wọn torí àwọn kan wà AS ni wọn AS àti AS ni wọn dẹ̀ lè fẹ́ra wọn. AH lè fẹ́ all types of genotype. Tẹ́ bá lọ jẹ́ AS sí tí olólùfẹ́ yín jẹ́ AS tẹ́ máa fẹ́ra yín láti 17 years ago ẹ máa tún ká ní. Ẹgbọ́ ẹ dákun o bébí àti ẹ bá fẹ́ra wa tètè jẹ́ ìmọ̀ kíákíá irú ẹ̀jẹ̀ tó o bá jẹ́. Ọlọ́run. Pèsè ìgbà tí ti wọnú odò ọ̀fẹ́ tán tí ti wọnú ẹrú lọ́ọ̀fù lọ́wọ́ alẹ́jẹ̀ mi àti ìrẹ́ ọ̀pápọ̀ ó kú o. Bó bá mọ̀ pé jẹ̀ mi ọ̀pápọ̀ mọ̀ tí ẹ ní ìsìn náà ní ká ti mọ̀ pèsè ká mọ̀ fẹ́ra wa fọ́dún méje káwé yẹn ti ní fọ́tò kọ́ ti ní fídíò oríṣiríṣi bí àti lọ́bọ̀ra wa ká kọ́ wá lẹ́jẹ̀ mi ọ̀pápọ̀ mọ̀ tí ẹ wọ́n fi rí ilẹ̀ kò lè wọ́ọ̀kì o olóòtú. Jáde síta lẹ́nu lọ ṣe test genotype. Kọ́ lọ ṣe tẹ́sì bá àwọn ọmọ ẹ̀jẹ̀ tó ní irú àbá èèdì ní ẹ̀jẹ̀ tí ìmẹ̀ lára wa. Àti Alake kò ń ṣe éèdì ẹ̀yin náà jáde síta lọ ṣe ti yín èwo ni éèdì Ọlọ́run máa jà ní éèdì. Ṣèṣe ẹ ṣe ẹ dákun bẹ́ẹ̀ jẹ́ ìyá ọkọ mi ọ̀gá kan ẹ ní fọkàn mi. ẹ fọkàn yín lẹ̀ òtún rárá àfẹ́ ti àwọn ọmọ yín. Olóòtú kí n lè rò pé ẹ gbádùn. Ok ẹ jáde wà tí Alake ẹ lọ ṣe genotype ẹ lọ mọ genotype òní o.